nǹkan ń bẹ. Hello, nǹkan máa ń bẹ. Kì í máa ṣe kékeré, wọ́n ní ṣàìdédé Lashley sá jáde kúrò nílé. Lónìí wọ́n ló sá pẹ̀lú hòhò ọmọlúàbí. Wọ́n ló bẹ́ síta ló pariwo. Kán gbà àwọn. Wọ́n wà nulẹ̀. Wọ́n ranjú mọ́ wọn. Wọ́n ní wọ́n fi pé bóyá madness ti fẹ́ wọ orí ẹ̀. Bí gbogbo èèyàn ṣe ṣùrùbù náà ló wà nulẹ̀. Wọ́n ò wọlé yẹn mọ́ o. Òun ò wọlé yẹn mọ́ o. Pé ń ṣe ló ń ranjú mọ́ o. Wọ́n ní ta ni. Bí wọ́n ṣe wà mú dání ni. Ó ti fẹ́ máa já pẹ̀lú bó ṣe wà ní hòhò. Wọ́n ní bọ́n fi wá bùsọ nìyẹn. Kí ni problem ẹ̀? Ó lójú ẹni tó wà nulẹ̀ yẹn pé ó fojú jọ bàbá òun. Wọ́n ní bàbá ẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni o. Ó ló fojú bàbá òun. Pé bàbá òun pé ẹni tóun rí pé ó jọ bàbá òun. Wọ́n ní bàbá ẹ̀ rí báwo. Ó ní tóun ti rí ojú bàbá òun gbẹ̀yìn. Pé látìgbà tó ti kú ní 10 years ago. Pé àtìgbà yẹn lòun ti rí ojú bàbá yẹn kẹ́yìn. Àfìgbà tóun tún ṣàìdédé rí lọ́sàn-án yìí. Wọ́n ní ṣe ló ranjú mọ́ òun. Tó ranjú mọ́ òun. Pé pẹ́rù bà òun. Òun ò lè dúró. Ó lè wọ́n lè wọ ibẹ̀ yẹn mọ́. Wọ́n ní wọ́n ṣàfún láṣọ tó ró mọ́ra. Òun ò lè wọ inú ààfin yẹn mọ́. Wọ́n ní ṣe ló mú igbe kan pé ariwo Naomi ló wá ń pa. Pé Naomi o, ìwọ ló tún rán wọn wá. Naomi ti ṣe kinní. Ẹ kàn fojú lásán wo Naomi o. Naomi ti gbà bọ̀dé o. Naomi ti ṣe gbá Naomi ò ṣàwọ̀. Ẹ ní kí Naomi kúrò láàfin. Àtìgbà tí Naomi ti wọ ààfin, láàfin fi dàrú. Tí ẹni tó máa rí ìrìkúrì. Ẹni tó máa ṣe kinní. Tẹ́lẹ̀ báyìí, ààfin tutù, ààfin túṣẹ, ààfin wà òkè. Ǹgbà tán ọ̀rẹ́ ẹni tó máa dẹ́rù bà wọ́n. Holy Spirit ló ń jẹ́ bẹ́ẹ̀. Bíbélì sọ pé ká má ṣe fi àìdá padà pọ̀ mọ́ àwọn aláìgbàgbọ́. Mọ̀ pé ìmọ́lẹ̀ àti òkùnkùn. Ìmọ́lẹ̀ àti òkùnkùn bẹ́ẹ̀ ni bọ́n ṣe ń sọ. Ìmọ́lẹ̀ àti òkùnkùn wọn kì í gbé papọ̀. Wọ́n máa ń sá fúnra wọn ni. Gbọ́ tán ní tí ìmọ́lẹ̀ bá dé òkùnkùn láti paradà. Lóòótọ́ ni. Nígbà tí Naomi ti dé sáàfin, òun àti ìmọ́lẹ̀ ló jọ wọ ààfin. Ọmọ ìmọ́lẹ̀ dẹ̀ ni Naomi síbẹ̀. Naomi ò lè wà níbi kan báyìí. Kó sọ kí kẹ́mi òkùnkùn kó sọ pé òun fẹ́ dúró. Wọ́n máa antagonize ara wọn ni. Ìmọ́lẹ̀ máa antagonize òkùnkùn. Wọn ò lè dúró sójú kan ni. Lọ́ba níṣe ló bẹ̀rẹ̀ sí ní pariwo. Naomi o. Ṣé mo pé Naomi yẹn òun ò trust ẹ̀ pé òun àti ìyá onífá. Wọ́n ní ìyá onífá pé kò trust òun. Naomi àti ìyá onífá. Ìyá onífá ti wẹ Naomi. Ó ti fún ní nǹkan, ó ti ṣe gbá, ó ti ṣe àpò òun ò ní gbà. Ẹ ní kí Naomi kúrò láàfin. Ara ni òun látìgbà tí Naomi ti wọ ààfin ṣe lára kan ni òun. Jáfọ̀. Òun ò ní gbà o. Wọ́n ní bí kábíyèsí ṣe súnmọ́. Ashley, dẹ́ẹ̀dẹ́ mìíràn wọ́ ojú òǹtí ẹ̀. Ó ní tìjú torí ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá lé ẹ lọ́tùn, wàá sáré sósì. Tó bá sáré sí òsì, wàá tún sáré síwájú, wàá sáré sẹ́yìn. Ìwọ yìí nìkan ṣá. Ó tí mọ̀ mẹ̀mẹ̀. Ó tí rí kankan. Ó ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n ní Ògúnjàre bá dé sí wàá sá lemọ́lemọ́. Ṣé bàbá ẹ̀ ló sọ pé orí tó tún fi sọ pé Naomi ló tún di bàbá ẹ̀. Bàbá ẹ̀ tó nǹkan tí bàbá ẹ̀ wá ṣe. Bàbá ẹ̀ kìlọ̀ fún ẹ, ò fẹ́ gbọ́. Every time ni wọ́n ní bàbá ẹ̀ máa ń wá síbi tó wá ń kìlọ̀ fún ẹ. Tó máa sọ pé ojú yẹn jọjú bàbá. Kíní kan. Ṣé bàbá ẹ̀ tó wà kò ṣàmẹ́gbà dání? Ó wá sọ fún ẹ. Pé tó bá jáwọ́ lẹ́yìn Naomi. Sí tó yẹ pé Naomi ló ń rí tó pariwo. Sí tó bá ti jáwọ́ lẹ́yìn Naomi. Ó ní wàá gbà. Ó ní tó bá yìí disturb Naomi. Tó báyìí sọ pé Naomi, àfi kí Naomi kúrò lọ́nà fún ẹ. Ìwọ ló máa kúrò lọ́nà fún Naomi. Kí ló ń wá láàfin? Ashley kí ló ń wá láàfin? Ọ̀nà irú ló fi wọ ààfin. Ó di dandan kó rí ìjà Naomi. Ó di dandan kó rí ìjà ìmọ́lẹ̀ nítorí pé òkùnkùn ni ẹ́ Naomi.
ní Ashley òkùnkùn ni ìmọ́lẹ̀ ni Naomi. Ìmọ́lẹ̀ àti òkùnkùn kò dẹ̀ lè gbé papọ̀ kó tó fi ń rí náà tó fi ń rí pé Naomi ló ń direct àwọn tó ń dẹ́rù bẹ̀ẹ́ láàfin. Wọ́n gbèjà Naomi ni kì í ṣe Naomi. Naomi ó kàn jẹ́ ìmọ́lẹ̀ ni. Ìmọ́lẹ̀ ó ń bá òkùnkùn jà. Kí ló dé táwọn tó kù kí ló tán rí kí ló dé tán rí nǹkan tó ń lé wọn káàkiri? Ìwọ yìí nìkan ṣáá ni. Ìwọ àti àwọn partner tẹjọ́ ń ṣe bí ẹ̀yin nìkan náà ni Sátánì máa lé káàkiri tó máa fún yín lẹ́gba káàkiri. Ògúnjayé tó bá fún ẹlẹ́gba á paralyze ẹ. Ó ti gbàgbé ọjọ́ kìíní àná. Ṣé àwa à ń sọ ni? Mọ̀mọ́ sọ tó paralyze tó gbé ẹ tó wà lórí bẹ́ẹ̀dì fún odidi ọjọ́ mẹ́ta. Tọ́ni ọpẹ́lọpẹ́ kábíyèsí tó yìí ṣàánú yín tó sáré báyìí ń sáré ṣètùtù á sáré sọ̀hún á sáré sòsì. Ẹ̀yin kẹ̀ sì mọ̀ kankan. Wọ́n ní kábíyèsí sọ fún un pé wo Ashley tó bá dẹ̀yìn lẹ́yìn Naomi ó ní nǹkan tó bá máa rí nìyẹn. Wàá máa rí tó jẹ́ pé ìdúró ò ní sí fún ẹ, ìbẹ̀rù ò ní sí fún ẹ. Bẹ́ẹ̀ ni tó gbódò mi ìwọ kẹ̀ tó bá ti jáwọ́ lára Naomi ó wà máa rí. Wọ́n ní nǹkan tí kábíyèsí sọ fún nìyẹn. Ó jẹ́ ya jáwọ́ nu gbogbo iṣẹ́ ibi káyé ẹ lè tòrò káyé ẹ lè dàbí kó tutù bí omi tá fòwúrọ̀ pọ̀n. Kí ló dé tó bàjẹ́ báyìí? Kí ló dé tí ìwà Sátánì tó kún ọwọ́ yín báyìí? Ẹ̀ẹ́dẹ̀dẹ̀yìn lẹ́yìn èṣù torí kéṣù má bàa ṣe yín pa. Èṣù tẹ́ ń bá ṣe kinní yìí àbọ̀rọ̀ náà sọ fọ́mọlúàbí. Nǹkan tẹ́ ń ṣe tẹ́ mọ̀ pé kò pé ó ń fún yín ní headache ní gbogbo ìgbà. Bí ó bá fún yín lẹ́gba ó lè fọjú lù yín. Ẹ tó sáré síbí ẹ sáré sọ̀hún títí tán tó máa bá yín ṣe tutù. Ìjọ́ lẹ fẹ́ ṣe yẹn dà. Ó jẹ́ jáwọ́ nú àpọ̀n tí ó yìí. Ara àwọn tó ń ṣe àwọn oníṣẹ̀ṣe yẹn wọ́n ń ṣe bí o. Ibi ni Ọlọ́run ò fẹ́. Ibi lọ́lọ́run ò fẹ́. Gbogbo àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe yẹn tó bá ṣe ibi láwọn yẹn wọ́n tiẹ̀ wọ́n máa ń fún wọn wọ́n máa ń dá sẹ̀ríà fún wọn. Wọ́n máa ń dá sẹ̀ríà fún wọn. Wọ́n ṣáà máa tọwọ́ bọ nǹkan tí ò dáa. Tó bá tọwọ́ bọ nǹkan burúkú wọ́n á fi ẹ́ lákàlàkà. Ìyẹn àwọn tó ń ṣe òrìṣà wọn yẹn. Òrìṣà gan á ṣe ẹ́ pa. Ẹlẹ́ni jáwọ́ àfi kẹ́ tọwọ́ bọ iṣẹ́ ibi àfi kẹ́ máa kanra kọ́ máa kanra. Èṣù á máa kan yín lára ẹ̀yin náà máa kanra fọ́mọ nìkejì. Whereas èṣù ní kẹ́ jáwọ́ sẹ̀ kẹ́ sá fún Sátánì àtàwọn ọmọ ogun. Ẹ̀yin wá sọ pé ẹ̀yin lọmọ ogun Sátánì pé ẹ̀ ní kúrò nínú iṣẹ́ ibi pé àfi kí ẹ máa tọwọ́ bọ ibi. Ṣé bó ṣe ń fìyà jẹ yín yẹn ṣó dà? Ẹ lè fi rádaràdá sílẹ̀. Ẹ fi ibi sílẹ̀ kí Ọlọ́run kó lè gbà ẹ́. Ẹ̀yin èèyàn mi nǹkan tá a rí nìyẹn tó tá a gbọ́. Wọ́n ní bàbá ẹ̀ wá ranjú mọ́ ni. Kábíyèsí ni bàbá ẹ̀ ranjú mọ́ ẹ̀ ò tí ì rí nǹkan kan. Èyí tó máa ju bàbá ẹ̀ tó wá ranjú mọ́ ẹ̀. Póyè ń bọ̀. Ọbàtálá ọjọ́ kìíní àná wọ́n ní Ọbàtálá fún ìwọ àti Mary yìí náà ni. Ní Ọbàtálá ń ṣe ṣìkàṣìkà láàfin. Ìwọ àti Mary ìwọ nìkan náà ni Ògúnjayé ìyẹn náà ò tí ì dàbíra. Àánú yín ṣe mí. Ẹ̀yà jáwọ́ nù iṣẹ́ ibi kí ayé ẹ lè tòrò kó lè túṣẹ́. Ẹ̀yin èèyàn mi ó mọ ní kí n sáré gbé wá fún yín. Ashley ní bàbá òun wá ranjú mọ́ òun ní ààfin tó sá jáde síta pẹ̀lú hòhò tó yẹ pé wọ́n lọ fi aṣọ sí lára. Ó lóun ò lè wọlé yẹn torí bàbá òun ranjú. Wọ́n lábíyamọ kì í gbẹ́pọ̀ ọmọ kó má tají wèrè. Ìwọ bàbá tiẹ̀ ló wá ń sá fún. Ó ní bàbá ẹ̀ ranjú mọ́ ẹ̀. Ó bèèrè lọ sí bàbá ẹ̀ ló pè. Ó bèèrè lọ bàbá ẹ̀ pé kí ló wá ṣe. Ṣé bàbá ẹ̀ ò lè ẹ́bà rí ẹ̀ kó máa yọ sí ẹ pẹ̀lú ìbínú. Ó nìyẹn ṣe torí iṣẹ́ ọwọ́ ẹ̀ ò mọ̀. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé jàre bá mi share kẹ́ bá mi like kẹ́ bá mi subscribe. Mo ní kí n sáré gbọ́ ìròyìn wá fún yín. Ẹ jáwọ́ nú àpọ̀n tí ó yọ kẹ́ dá mi lákàná. Ẹ ṣé gan bye.